أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله وسلم على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم تسليما. السلام عليكم ورحمة الله وبركاته. orúkọ tèmi ni Kamaluddin Agna Nas Shakirullah tí mo jẹ́ mudiru markazi ní ìlú Adiyan. Mo kí àwọn àjọ ISPA fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe, àtàwọn tí wọ́n di máìkì ìgbẹ̀mú ni, àtàwọn tí wọ́n mójútó kámẹ́rà ni, àtàwọn tí wọ́n ń kọ̀ tiẹ̀ ní tí wọ́n ẹ̀dí tiẹ̀ ní, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn náà lákì látòkè délẹ̀. Kọ́lọ́n kó bá san gbogbo yín ní ẹ̀san olóore. Ọ̀rọ̀ tí ń lọ lágbàáyé lónìí tá a rí wípé àwọn ọ̀dọ́ ti corrupt, àwọn ọmọ ò sunwọ̀n mọ́, tó sì jẹ́ pé àwọn náà láti fẹ̀mí sí pé àwọn náà ní ọjọ́ ọ̀la wa. Ó wá di pé ọmọ tí ò tí ì pọ́mọ 20 ọdún, ọmọ 17, 18 àbí tó tún kéré jù bẹ́ẹ̀ gan lọ, àwa ń rí wípé àwọn ìwà tá a lè bá lọ́wọ́ àwọn ẹgbẹ́ bàbá wọn ìwà náà là ń bá lọ́wọ́ àwọn ọmọ náà. Níbo ló ti wọ́ wá? Ta ni ká bí? Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà la rí tí wọ́n mú àwọn ọmọ kan lórí wípé wọ́n gé orí èèyàn, wọ́n láwọn fẹ́ fi ṣòwò. Ọmọ ọdún mélòó ni wọ́n? Bùkátà wo ló dé bá wọn tó le tó bẹ́ẹ̀? Ó wá yẹ ká máa wá béèrè lọ́wọ́ ara wa, tígbà náà sì béèrè ìpè ta ni ká dá lẹ́bi. Ṣé àwọn ọmọ tí wọ́n mú yìí pẹ̀lú àwọn ránwọ́nrán yìí, ṣáwọn ni ká dá lẹ́bi ni fún wà rédèrèdè ni? Àbí àdúgbò tí wọ́n ń gbé environment, wípé ṣé environment ni ká dá lẹ́bi? Torí pé gbogbo òbí náà ló kọ́ ọmọ kalẹ̀ yìí pé ẹ jẹ́ kí àdúgbò kó mọ bá wọn tọ́ ọmọ. Àbáwọn ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwọn ọmọ yìí lọ, ìbáà jẹ́ ti ilé ìwé ni àbí ti ilé ẹ̀kọ́, ilé kéwú, ṣé àwọn àfa àwọn àbáwọn olùkọ́ wọn náà ní ká dá lẹ́bi ni? Àbí pé kálẹ̀ wo wípé àwọn eré ìtàgé tí wọ́n wò nínú ilé, ṣáwọn eré àgbéléwò yìí, ṣáwọn náà ní ká dá lẹ́bi àbí ìjọba? Gbogbo àwọn ìbéèrè yìí náà ní ń jáde níbi àwọn ìṣẹ̀lẹ̀ ẹbú tí ń jáde yìí. Tánì Kùránì ti sọ fún wa yìí pé wàtẹ́kù fitna, kíkó wá bẹ̀rù àdánwò. Nípa àdánwò tí ń lọ tí ń bọ̀ yìí, ẹlòmíì ò mọ̀ wò wípé at least ọmọ òun ò tí ì yabó ran. Ọmọ ọlọ́mọ tó yabó ran tí wọ́n sì dákẹ́ tó tètè dìde pé kí ni a fẹ́ fi wá solution sí yìí, nígbà tádánwò rẹ̀ bá dé yóò kàn wọ́n náà, yóò kàn mọ̀ọ́mọ́, yóò kàn jẹ́jẹ́ mi mojókòó mi. Kùránì sọ pé wattaqu fitna, ẹ bẹ̀rù àdánwò, la tusibanna alladhina zalamu minkum khassa. Ẹ má lérò yìí pé ìjọ tádánwò náà bá dé, ẹ má lérò yìí pé bàbá ọmọ tó dáràn nìkan náà làdánwò náà ó kàn, yóò kàn jẹ́jẹ́ mi mojókòó mi. Ṣé mọ̀ yìí pọ́tọ̀ làwọn ọmọ tó gé orí yìí, ọ̀tọ̀ lórí ọmọ tí wọ́n gé. Àdánwò yìí ò mọ lórí àwọn ọmọ tí wọ́n ń wórí tí wọ́n fẹ́ fi ṣoògùn owó. Àdánwò náà padà wá kan òbí ọmọ tí wọ́n forí rẹ̀ náà ṣoògùn owó. Gbogbo wa náà lábẹ̀rẹ̀ sí nínú àdánwò yìí náà. Àfi kí wọn náà wá tètè yá dìde. Bó bá rí nǹkan tí ò yẹ kó o dákẹ́ sí ládùúgbò, kó o tètè wá solution sí ni. Bákan náà ní parí, òbí ọmọ, gbogbo àwa tá a fọmọ ẹlẹ̀ yìí pé kí ìlú kádùúgbò wọn bá wa tọ́ ọmọ, káwọn olùkọ́ máa bá wa tọ́ ọmọ. Tí wọ́n fúnra ara rẹ̀ ò mójútó ọmọ, ọmọ yìí pé ewu ńláńlá náà ló fi ilẹ̀. Then kí wọ́n náà sì bèèrè rẹ̀ léèrè, kí bàbá bèèrè rẹ̀ léèrè, kí ìyá náà bèèrè rẹ̀ léèrè yìí pé bóun ni wọ́n náà ti ń hùwà. Ṣé ìwà tí wọ́n náà ń hù, ṣé ó ṣe imitate, ṣé ó ṣe emulate fọmọ rẹ bí? Inú àwọn ẹ̀kọ́ táwọn àfa kọ́ wa, wọ́n jẹ́ oyè wa pé masha tawusu yawman bi'wijajin faqallada shakla mashiyatihi banuhu. Wọ́n ní pé ẹyẹ ọ̀kín òun ní jáde lọ́jọ́ kan, nígbà tó wá fẹ́ rìn ó wò wípé kóun rìnrìn àárín yẹn, ló bá dapá kan ẹlẹ̀ ní fapá rẹ̀ kan wọ́n lọ. Ọmọ rẹ̀ tó jákọ́bí tó jẹ́gbọ́n àgbà lòun náà bá wò wípé irin yìí yẹ bàbá àwọn púpọ̀. Ìgbà tóun ń rìn lòun bá da ìyẹ́ rẹ̀ méjèèjì ló bá bẹ̀rẹ̀ sí ní fi wọ́, apá kan sì ní bàbá rẹ̀ lòun fi ń wọ́. Àwọn tó wá pàdé ọmọ náà wọ́n bi léèrè, bàbá rẹ̀ náà ń béèrè, àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wọ́n béèrè yìí pé àlámọ́ takitalu fakal. Wọ́n bi léèrè yìí pé kí ló dé ìrìn fàárí tó ń rìn yìí, bó o lò ó ti ń rìn? Làwọn ọmọ bá fèsì, àwọn ọmọ táwọn dàpá méjèèjì lẹ̀, àwọn ń fèsì fún àdúgbò tí ń béèrè. Báwa náà ti máa béèrè yìí pé ẹ̀yin ọmọ yìí kí ló lé yín débi orí tẹ̀ ń wá láti fi ṣògùn owó? Táwọn ọmọ náà máa wá fèsì. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ẹyẹ ọ̀kín yìí náà ń fèsì ìjọ náà yìí pé nígbà táwọn rí bàbá àwọn tó da pálẹ̀, làwọn náà fi wá wò wípé káwọn náà kọ́ ṣe bàbá wọn. Wọ́n ní pé àwa tẹ́ rí yìí o, àwọn ọmọ ẹyẹ ọ̀kín yẹn ni wọ́n fèsì bẹ́ẹ̀, wípé àwa tẹ́ rí yìí o, wípé ohun tí àwọn aṣáájú wa bá ṣe náà làwa náà mọ̀ ẹ́ ṣe. Ìwọ náà irú ìwà tí ìwọ náà bá ń wù, ó mọ̀ wípé níjọ́ táwọn ọmọ rẹ bá graduate ìwà náà tán, àwọn ó wà professionalized, wọ́n mọ ìwà náà wù, wọ́n gùdù ju wọ́ bàbá wọn àti ìyá wọn lọ.
kíkó wa náà yẹrù wà wo lòun náà ń wù kíkó wa náà sì mójútó ọmọ kùránì ò fi wálẹ̀ yìí pé kẹjẹ́ kí ìlú máa tọ́ ọmọ kùránì mójútó wa yìí pé bàbá ọmọ ni ó kọ́kọ́ ní first responsibility lórí ike bó lọ́mọ ó ṣe máa jẹ́ èèyàn láwùjọ kọ́lọ́wọ́n bá kó dákun kó bá wa ṣàtúnṣe gbogbo ohun tá à ń rí yìí ní parí kẹ́ mọ́ bínú pé ẹjọ́ náà pọ̀ kùránì sọ fún wa pé wal asri ọlọ́run ní mo fi àsìkò tá a wà yìí mo fi búra o innal insana lafi khusrin ọlọ́run ní gbogbo ọ̀ràn èèyàn al-insanu tó wà ń bẹ̀ yẹn istigrakul jinsi ni gbogbo ọ̀ràn èèyàn àtọkùnrin àtobìnrin àtàfà àtọmọ kéw àti dúdú àti funfun àtẹni tó jókòó ńlẹ̀ àtẹni tí ń rìn ọlọ́run ní innal insana lafi khusrin lóde wọn ìgbà tí wọn náà bá ṣá ti jẹ́ èèyàn òfò tí ń bẹ́nu àsìkò tá a wà yìí yóò kálé yóò kákó illa alladhina amanu wa amilu salihat solution tí òfò náà òfin ní kàn wọ́n bẹ̀ solution mẹ́rin ni kùránì kà ń bẹ̀ illa alladhina amanu alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ni ẹni tó bá di ìmánì mú tákìdá rẹ̀ ò dàrú tí ò jẹ́ pé òun sin lọ́wọ́ wọn bá ń ta gbangba òun ṣe wọ́nranwọ̀nran lẹ́yìn solution àkọ́kọ́ nìyẹn àmọ́ kò wá mọ́ lórí èyí ń ọ̀rọ̀ mò ń kírun mò ń gbàwẹ̀ nìkan kọ́ kò ka ọlọ́run ní wa amilu salihat ẹ̀ẹ̀kejì ń bẹ̀ tó jẹ́ second solution òun ní pé kí wọ́n náà máa wúwárí kò wá tún mọ́ lérí èyí ń ẹlòmíì gbà yí pé àkídà wọn ò dàrú ń sì ń wúwárí ń náwó bọ́lọ́wọ́n bá ti fún lágbára mọ́ àmọ́ ó dẹ̀ mójútó àwọn ọmọ tiẹ̀ wípé káwọn ọmọ òun lọ léèwé àmọ́ ọmọ lẹ́kejì rẹ̀ ìwọ náà lajú lójúmọ́ ó bá wọn níbi tí wọ́n ti lọ ń play naija bẹ́ẹ̀tì àbí ibi tí wọ́n ti ń ṣe wọ́nranwọ̀nran tó wọn ò lọ léèwé tó wá wò wípé kì í kúkú sọmọ rẹ̀ níjọ́ táwọn ọmọ tiẹ̀ bá dé èèyàn tán tí wọ́n dé èèyàn ńlá tí wọ́n kọ́lé ńlá àwọn ọmọ lẹ́kejì rẹ̀ tí ò lọ léèwé tó ti dákẹ́jẹ́ yẹn àwọn yẹn ni ó mọ wá fọ́ ilé ọmọ tiẹ̀ tó lọ léèwé tí wọ́n expect kó yẹ kó fẹ̀yìntì kó mọ̀ sinmi àwọn ọmọ ọlọ́mọ táwọn yẹn ò lọ léèwé tí wọ́n sì dákẹ́ tó sọ nǹkan kan àwọn ni wọ́n máa wá fọ́ lé ọmọ rẹ̀ tí wọ́n ó di jàgùdà sílùú ọlọ́run ní lalladhina amanu àwọn tí wọ́n bá mójútó ìmánì wa amilu salihat wọ́n hùwà rẹ̀ ó di méjì wa tawasaw bil haqq wọ́n rí nǹkan tí ò dá tí ń lọ ládùúgbò wọ́n sì lanu wí wọ́n sọ fún gbogbo àwọn tí wọ́n ń hùwà àbàjẹ́ wọ́n mójútó wọn wa tawasaw bis sabr níjọ́ tí wọ́n náà bá sì ń wí tó bá ń pe àwọn ọmọ bú àwọn ọmọ àdúgbò yín tí wọ́n ń hùwà wọn náà tó bá ń pè wọ́n ṣàkíyèsí wọ́n sọ ọ́ lórúkọ tí kì í ṣe tiẹ̀ wọ́n kàn án lábùkù ọlọ́run ní wa tawasaw bis sabr wọ́n wàá tó fi sùúrù kún torí pé kò ní tètè yé wọn solution mẹ́rẹ̀ẹ̀rin yìí náà lọ́lọ́wọ́n bá kàkalẹ̀ fún wa kọ́lọ́wọ́n bá dákun kó bá wa tún àwùjọ yìí ṣe kọ́lọ́wọ́n bá kó dákun kó tún àwa tá a wà nínú àwùjọ náà kó tún un ṣe torí pàwọn akọ́gán la àkọ́kọ́ gbádùn kó tó di pé ìlú náà wà á da àfa sọ pé nùhàyìnbù zamanana wal aibu fina gbogbo wa náà là ń sọ pé zamani yìí ò dáa.